àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. Yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣírí ayé pẹ̀lú yèyé ògèrè tí àti bàbá Alubarika àwọn ẹbí dànù ní Ìgbódú ní Ìkòròdú ọ̀gá ẹ̀lú kọ́mẹdẹ́ ẹ mà káàbọ̀ á kú oṣù tuntun o oṣù yà sàn wá sówó á sàn wá sáà ikú balẹ̀ ọ̀rọ̀ á sàn wá sí ìlera ara wa ṣe kéde a lè kó ẹ̀mí tó jẹ ọ̀wọ́n ló máa jẹ ọ̀pọ̀ láṣẹ Elédùà rẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè títí wa àrẹ̀kú independent àkú celebrate dá ń ṣe pé a pé 63 years tàgbà òmìnira Elédùà á ràn wá lọ́wọ́ o a lè gbádùn òmìnira tàgbà láṣẹ Èdùmàrè ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ lórí ètò ẹtì mọ̀kàn tí pé ètò yìí wà fún ẹ̀kọ́ ìmọ̀ràn ìgbésókè ìlera ẹ̀dá àti bẹ́ẹ̀ lọ èmi ètò yìí wà fún ṣùgbọ́n síwájú ohun gbogbo adúpọ̀lọ́wọ́ alárà bíi ọba tààlà tó jẹ́ kí èmi tó ṣeé ṣe fún àwa àti yín lórí ètò lẹ́ni kí la fẹ́ gbé yẹ̀wò kí la fẹ́ sọ ẹ̀yin tèmi ẹ̀ máa wá nǹkan fìdílé o ẹ fìdílé nǹkan ẹ jẹ́ àjọṣe bá ṣe jọ máa ń ṣe kó bà lè rí bó ṣe máa rí bàbá Alubarika àwọn ibi ìdànù wọn ti wà ń kalẹ̀ láti ṣe kí ni ẹ pé tá a bá ti gbé fún wọn báyìí bàbá ò kí ń yiri ẹ̀ wọn kí ń lọ wò wá wọn máa pọ̀ǹpù ẹ̀ jáde ni bàbá èyí oge. a mọ̀ pé kókó lárọ tá a máa lé ní. a mọ̀mọ̀ dúpẹ́ oṣù yà sàn wá o àní rí bínú ọlọ́run á dúró tì wá gbogbo ń tá a fi lu ayé wa kò ní ṣẹ́kún bẹ́ẹ̀. àmín àṣẹ Èdùmàrè. aláwàláhùlà alákùwátá ìlà bìláyà lílẹ̀ àzíìm. bàbá lè ní a fẹ́ wo orílẹ̀-èdè wa nítorí pé à ń ṣe Nàìjíríà 63 àti pé 63 years àkúrò ní ara náà ti kúrò nínú ọmọ ọ̀rá kòrò náà ní àwòdì ayé ìsìn ọmọ 63 years ó ti ń di girama nísìnyí ṣùgbọ́n ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan a sọ̀rọ̀ nípa ń fowó kún owó oṣù ẹbí sọ̀rọ̀ pé wọ́n bá ní kán fowó kún owó oṣù ṣé gbogbo wa pátápátá lòṣìṣẹ́ ìjọba ni ẹ láwọn tí ń tẹ ẹran ńkọ́ àwọn tí ń tẹ epo ńkọ́ àwọn tí ń tà rẹsì ṣé wọ́n ń gbowó oṣù àwọn télọ̀ àwọn dirídirí àwọn gẹrígẹrí ṣáwọn náà àwọn bricklayer àwọn kápẹ́ńtà ẹni tó lówó oṣù nìkan ní kọ́lé àwọn tí ń dáko ńkọ́ ẹ pé gbogbo wọn bẹ́ẹ̀ lọ ṣé gbogbo wa pátápátá là ń ṣe òṣìṣẹ́ ìjọba tá à ń gbowó ìyẹn ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣùgbọ́n báyìí ìjọba wa tún wá fi owó kún owó oṣù àwọn òṣìṣẹ́ o wọ́n fi 25,000 wọ́n fi kún dọ́là rẹ̀ ti di 1,050 naira. ṣé epo táwọn òṣìṣẹ́ ń lò ó yàtọ̀ sáwọn ìtàwọn bricklayer máa fi wọ mọ́tò ni àbí atakàn náà kọ́ la máa dọ́jà lọ́ra ṣé bẹ́ẹ̀ òṣìṣẹ́ ṣe fi bí ìjọba ṣe fowó kún owó ṣé àwọn tí ń tata ṣáwọn máa fowó kún àbáwọn máa fà wálẹ̀ báwo làwọn ṣe fẹ́ ṣe tiwọn. kò sí yèyí oge ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ní amúkún ẹrù ẹ̀ wọ́ ó ní òkèlè ń wò ẹ̀ wọlẹ̀ níjọ́ sí táwọn òṣìṣẹ́ ń jà mo wá pe kálukú ńjọ́ náà mo ní kálukú ọmọ ṣiṣẹ́ wọn lọ ẹ máa ṣiṣẹ́ yín lọ ẹ má tún fìyà méjì jẹra yín o ẹ máa ṣiṣẹ́ yín lọ o wọ́n dẹ̀ gbọ́njọ́ náà lọ́hùn kálukú ń ṣiṣẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́ lọ so wá rí eléyìí tó rí tí wọ́n ń ṣe yìí sórí eléyìí tó rí tí wọ́n ń ṣe yìí wọ́n fẹ́ ká fi gbọ́hùn ni
Ṣé ká sọ̀rọ̀? wọ́n fẹ́ ká fi sọ̀rọ̀ ni. Tá a bá dẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀. Tá a bá sọ̀rọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀. Níjọ́ wọ́n bá ti gbọ́ pé nǹkan wọn kéré báyìí, sóńgẹ̀tì ọ̀rọ̀ mi, níjọ́ náà ni wọ́n ti fọwọ́ lé gbogbo nǹkan. Níjọ́ wọ́n bá ti gbọ́ pé nǹkan fẹ́ wọ́n, èyí tó tiẹ̀ nílẹ̀, tí wọ́n bá ti gbọ́ pé àti èyí tí wọ́n nílẹ̀ o wọ́n ti fowó sínú, èyí tí wọ́n ní lókè o wọ́n ti fowó sínú, èyí tí wọ́n ní sálẹ̀ o wọ́n ti fowó sínú. Sórí eléyìí yìí, àwọn ìjọba yìí wọ́n ì ṣe dáadáa, wọ́n ì ṣe dáadáa. Ìmọ̀ràn tèmi fún wọn, wọn ì tẹ̀lé. Ìmọ̀ràn tó lè pè wá yèyé oge, àfikún wá solúsọ̀ síbi ìfọpo fún wa. Ìyẹn rìfáínárì. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá rí bí ìfọpo yẹn kí wọ́n ṣe rí méjì ṣe. Ká máa fọpo fúnra wa ń bí. Ká máa fọpo fúnra wa ń bí. Ká wá lé àwọn tí wọ́n já láṣẹ, wọ́n wá já láàánú. Pé ẹjẹ́ adomi ìtura sí wa, ṣùgbọ́n gbogbo àwọn tó wà lókè wọn ò láàánú. Gbogbo àwọn tó wà lókè wọn ò ní àánú. Ní Nàìjíríà ń bí, ebi ń pa àwọn èèyàn tí wọ́n sì ń kú. Nígbà wọ́n wá lọ fi 25,000 sí fáwọn òṣìṣẹ́ ìjọba, ráìsì wọ́n sí, ẹ̀wà wọ́n sí, gààrí wọ́n sí. Èèyàn mélòó lòṣìṣẹ́ ìjọba? Èèyàn mélòó lòṣìṣẹ́ èèyàn? Báwo la ṣe máa tanra wa? Ṣé káfíńtà ń ṣiṣẹ́ ìjọba? Ṣé bíríkìlà kan ní ó kọ́lé fóṣìṣẹ́ ìjọba? Ṣé wọ́n fowó kó tiẹ̀? Ṣé dírẹ́fà tí ń wakọ̀, ṣé wọ́n fowó kó tiẹ̀? Tí ò ń ṣe dírẹ́fà òṣìṣẹ́ ìjọba. Láì ṣe dírẹ́fà òṣìṣẹ́ ìjọba, láwọn tó ń ṣòwò ọkọ̀, ṣé wọ́n fowó sí tiwọn? Ṣé àgbẹ̀ tí ó lọ kóṣù látoko wálé, ṣé wọ́n fowó sí tiẹ̀? Ọ̀nà dà tó wọn ò fi ní fowó lé sí. Ṣé rí, a ti sọ fún wọn kí wọ́n dákun, ní tó lè ṣàánú mẹ̀kúnnù ni kí wọ́n wá. Àwọn náà sì mọ̀ kò sí nǹkan tí wọ́n lè fi ṣàánú mẹ̀kúnnù kọjá pé ṣé gbígbà kan rí wọn á ní ká máa dáko, wọn á ṣàyè téèyàn bá fẹ́ dáko níṣẹ́ tí ó bá lọ sóko, ta ló lè lọ sóko tẹ́rù àjínigbé ò ní máa bà á? Àwọn tó ń ṣe ọ̀sìn adìẹ, ẹnìkan jó níbi ọ̀sìn adìẹ ni wọ́n ti lọ gbé, wọn ò gbọ́ mọ́kò rẹ̀, àbí ẹni tí tó ṣe adìẹ yóò sá máa yé, yóò tún máa rí ìta, yóò tún máa rádìẹ tà. Ńgbà àwọn tó àwọn ajínigbé tún lọ gbé bẹ́ẹ̀ ńkọ́, kí wọ́n dẹ̀ ṣe ààbò, kí wọ́n jẹ́ kí ààbò rẹ́sẹ̀ tilẹ̀. Ọ̀dà ní tí ò yé mi nísìnyí, ṣe kágẹ́ àwọn ọlọ́pàá àbáwọn sọ́jà tí pa àwọn ọ̀bá káwọn jàǹdùkú kí wọ́n kúkú sọ fáwọn ìjọba pé ipa wa o kò káwọn jàǹdùkú o, àwọn yìí lágbára jù wá lọ o, ká mọ bí à ń lọ. Mo dẹ̀ tún sọ, wọ́n dọ́lọ́pàá ìbílẹ̀ kalẹ̀, ọlọ́pàá ìbílẹ̀ kí wọ́n jẹ́ kó wà. Ṣebí láyé ìjọ́un, nítorí ẹni kóńdó. kóńdó làwọn bàbá ọlọ́pàá ìbílẹ̀ ìjọ́un, òun náà wọ́n fi ń dẹ́rù bà wá. Àwọn ṣe kóńdó ọlọ́pàá, abájúkọrin jọ ìyàwó ọlọ́pàá ìbímọ rè bí òbí kò mọ̀ àbí kóńdó. Bàbá ti rí kóńdó bá gbogbo wọ́họ̀ bí wọ́n gbé machine gun lọ́wọ́ níṣẹ́, kò dẹ́rù bọmọ Nàìjíríà mọ́. Gbogbo ayé wá dayé ológogoro. Létí kálukú sáà sọ pé kóun má ronú, kóun má ronú ni gbogbo àwọn ọmọ ti dológogoro sígboro. Tó bá dádúgbò kan, ògógóró lọ́ba tí wọ́n máa mú, kò sóúnjẹ mọ́. Tó bá dé ibì kan, ògógóró lọ́ba tí wọ́n máa mú, kò sí kankan tí wọ́n ó ṣe mọ́. Níbi pé kí wọ́n má ronú, irú àwọn ọmọ wọ̀nyí. Ṣé bí jọ́kan ni wọ́n lọ há fóònù fún wọn? Ta ni wọ́n ní kí wọ́n fi pè?
nínú gbogbo àwọn ọmọ bíi 1000 ká tó dìbò wọn ni wọ́n wá mú ẹyọ kan àbí méjì àbí kọ́lẹ̀ ni wọ́n mú jọ náà pé kí wọ́n tọ́ àwọn yòókù ta ni wọ́n ra fóònù, ta ni wọ́n gbé fóònù, èèyàn ń fagbó nìyàn ń fa sìgẹ́ gbé fóònù fún ẹ mọ̀ pé jọ́ra ti yánu àbí yọ̀ mọ̀ pàmùgbò ẹgbẹ́ ni àbí yọ̀ pẹ̀ ní tí ọmọ tó gbogbooro fún ta ni wọ́n gbà ṣé fóònù ló yẹ kí wọ́n gbé fún wọn ẹ̀wòjọ́ náà lọ́hùn ṣèjọba là ń ṣe ṣé ìfẹ́ràn aráàlú nì wọn ò ṣe kó àwọn ọmọ yìí pọ̀ wọ́n wá àfáà gidi wọ́n wá pásítọ̀ gidi wọ́n wá ẹlẹ́sìn ìbílẹ̀ gidi àwọn ọmọ burúkú tí wọ́n mú gbóyì tí wọ́n ń fa fàkúfà yìí kí ni a lè lò fún wọn ká ṣàgbó fún gbogbo wọn kí wọ́n máa sùn kí wọ́n máa ṣe dáadáa kí wọ́n níbi tí wọ́n máa ti kọ́ṣẹ́ bó ṣe pé wọ́n ò dókò kan lẹ̀ ni kí wọ́n kó àwọn ọmọ yẹn bẹ̀ kí ni mo wíyè yoge àwọn ọmọ tí wọ́n ń fagbó mu ọtí ṣe gbogbo ẹ̀ yìí kí wọ́n kó wọn jọ kí wọ́n pè àwọn àfáà kí wọ́n pè àwọn wòlíì ká wẹ̀ fún wọn èmi ò ní kó jẹ́ mi nìkan kí wọ́n wá wábì kan kí wọ́n kó wọn sí kí wọ́n máa dáko ń bẹ̀ kí wọ́n máa kọ́ wọn bí wọ́n ṣe ń ṣègbìn bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ kí irú àwọn ọmọ yẹn kí wọ́n sà wọ́n káàkiri tíṣu bá máa ti bẹ̀yẹn jáde yóò mọ̀ ṣe ọmọ Boko Haram ní lọ kó àwọn onígbó níbi wọ́n bá ti sọ pé wọ́n fi ń dáko wọn ò ní kó wọn bá dẹ̀ kó wọn àṣẹwó sọnù jàgùdà ń wá ní àṣẹmọ̀ páwọn là ń wá kí báwọn gbogbo ìmọ̀ràn la gbé kalẹ̀ àríkàn tí wọ́n ṣe àrífọ̀pọ̀ látijọ́ wọn ti bẹ̀rẹ̀ àwọn ọmọ wọn á fóònù fún wọn jọ náà lọ́hùn ṣé fóònù lọ́kàn ọ̀dà kí ló dé tí wọn ò kó àwọn ọmọ yìí jọ kí wọ́n ní ọ̀dà àfàjọ gbàdúrà fún wèrè kò ní díjú o ajẹni náà tó mú oògùn oorun o torí ẹ mọ̀jà tanra wa o àwọ̀ oògùn tó dáa tí wọ́n lè lò tára wọn balẹ̀ tí wọ́n á sùn tí wọ́n á ṣe pẹ̀sẹ̀ tí wọ́n bá wá rí bẹ́yẹn ara balẹ̀ tára bá balẹ̀ bẹ́yẹn gbogbo wọn á sùn wọn a mọ gbọ́nà bó ṣe tiẹ̀ káfíńtà wọn ní kọ́ńkọ́ òṣìṣẹ́ bíríkìlà wọn ní kọ́ńkọ́ bí ṣe ṣe òkú ni wọ́n ní kọ́ dábì kan lẹ̀ kọjá pé àwọn ọmọ bú ni wọ́n ń ṣe ọmọ amúgbó wá kúnta kálukú mú ògógóró kí gbogbo wọn ń ṣe wọn wá máa jó wọn jójú ẹ̀sìn káàkiri ìyà kò sóni gidi lẹ́nu wọn sọ pé ọmọ olórin kan ọmọ ológo ni ó kú ọmọ sórí ìsìláàmù ní kọ́ni sórí kìrìsìtẹ́nì ní kọ́ni ayéṣẹ́ tí wá dìranù èmi ò ṣe wá rí nǹkan gidi wọn ò ṣe wá rétò gidi ṣe wá tẹ̀lé nǹkan gidi èyí ò lẹ́ wá ń ṣe àyájọ́ tí wọ́n wá ń ṣàyájọ́ ẹni tí ń yìn ànábì ni o wọ́n wá ń ṣàyájọ́ fún ẹni tí ń kọrin kínní ni o rádaràdá jàgánjàgán ẹ ti wá sọkún ayé ẹ ti wá bayé jẹ́ ayé sì wá ń bàjẹ́ sì ń tẹ̀lé nígbà tó jẹ́ pé àwọn tí a máa nù náà ijó ìranù ni wọ́n lọ ń jó ní kílọ̀bù àwọn gómìnà náà ijó òsì ni wọ́n lọ ń jó ní kílọ̀bù gbogbo wọn àlẹ́mi ọlọ́run ìbínú ọlọ́run ní ṣẹlẹ̀ sí wa yeye oge ẹ jẹ́ sódódó ọ̀rọ̀ ìbínú ọlọ́run ní ṣẹlẹ̀ sí wa ọ àbẹ ọlọ́run mọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ìbínú ọlọ́run ni o ṣùgbọ́n tí wọ́n bá fara ni wá báyìí tọ́lọ̀ bá lọ bínú tán kọ́ mọ̀ jẹ́ kọ́ lọ́hùn ó bínú ká sin lọ́hùn ká kọ́ mọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa lọ fi 25 bíríkìlà tí ò sí ń bẹ̀ ọjà kan náà lánàá káfíńtà tí ò sí ń bẹ̀ ọjà kan náà lánàá àwọn tó ń ṣerun tí wọn ò sí ń bẹ̀ ọjà kan náà wọ́n ná àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ọjà kan náà wọ́n ná gbogbo wa bákan ọjà kan lánàá gbogbo wọ́n ti tún dáná sí Nàìjíríà ni ọmọdé àtàrà wa kí ni mo wí èyí oge. wọ́n tún ti dáná sí Nàìjíríà. gbogbo nǹkan ni ó tún wá wọn báyìí. torí wọ́n fi fowó kún wọ́n. wọ́n òṣìṣẹ́ òun gbogbo nǹkan òṣìṣẹ́ mélòó sì wà ní sóṣìṣẹ́ náà tí ìgbowó oṣù ni ṣé 25,000 tó repo lọ ibi iṣẹ́ padà bọ̀ lóṣù ṣé 25,000 tó fi lé sí òun só tó repo tó wà nílẹ̀ yìí kán lọ lé epo kó fi wá repo
ká padà lọ padà bọ̀ padà lọ ẹ wá lólógógóró pọ̀ ẹ wá ní kinní kan pọ̀ ẹ wá ní kinní kan kò ṣe ní pọ̀ a dẹ̀ sọ Yorùbá la fẹ́ Yorùbá dé bẹ̀rẹ̀ a níbi ìfọpo kan bá wà sí number 1. Number 2 kí wọ́n ṣe iṣẹ́ àgbẹ̀ káàbò wà káàláàbò fẹsẹ̀ tilẹ̀ kí wọ́n pe àwọn èèyàn wá látòkèèrè kí wọ́n wá dáṣẹ́ lẹ̀ gbogbo àwọn tó ti ṣèjọba rí náà wọ́n kó bẹ́ẹ̀ a dẹ̀ sọ fún wọn gbà wọn bá débẹ̀ Ahmed ọmọ Tinubu mọ́ kó àwọn tó ti jẹjẹjẹ tí wọ́n ti yó o mọ́ kó wọn síbẹ̀ mọ́ o ìwọ ni o pé wọ́n jẹ́ kíní o ìwọ ni Yorùbá lọ́kàn o wá àwọn èèyàn dáadáa àní mo gbọ́ níjó ní wọ́n ní ẹnìkan wọ́n fi ṣe mínísítà kò tí ì sáàfù orílẹ̀-èdè ọmọ tó jáde ìwé ṣé ń gbọ́ mi ọmọ tó jáde ìwé tí ò tí wá ṣe orílẹ̀-èdè tí wọ́n sì lọ́ọ́ fi ṣe mínísítà sẹ́lẹ̀nu ọmọ ta ni sẹ́wọ̀n fọmọ tálíkà sí bá sọmọ fọmọ ara wọn nù àwọn ara wọn ni ìjọba àwọn ara wọn ọ̀jẹ̀lú wọn sì ń ṣe wọn ìṣòṣèlú fún wa kí ni mo wí. ìjẹ̀lú ló ń ṣe wọn ṣòṣèlú. Ọlọ́run wá dákun jẹ́ kó ń ṣòṣèlú ẹ dákun ẹ ṣòṣèlú ọ̀nà àwọn Awólọ́wọ̀ ọjọ́ náà là ń rìn à ń rí bòmíì rìn bẹ́ẹ̀ Ìbàdàn síjẹ̀bú Òde ọ̀nà táwọn Awólọ́wọ̀ sì ṣe wàláhì tàláhì láìláìlà wà ọ̀nà táwọn Awólọ́wọ̀ sì ṣe ni bíríìjì kan bẹ báyìí tó jẹ́ pé kò lè gba mọ́tò ńláńlá pátápátá méjì o bẹ́ẹ̀ náà ló ṣe kẹtó dé mọ́mu bẹ́ẹ̀ náà lọ́nà sì ṣe wà dọjọ́ yẹn dìsín wọn èsè kankan bẹ́ẹ̀ láti jọ títẹ̀ kó yìí tí wọ́n ti búra fún un nísìn wọn ò ṣe kankan níbi ọ̀nà wọn ò ra àríṣẹ́ kankan tí wọ́n bẹ̀rẹ̀ oṣù mẹ́fà mọ́ ti tún lọ́nu àbí tí wọ́n ti wọlé nísìnyí kò ti tóṣù mẹ́ta. oṣù mẹ́ta kẹ ilẹ̀ ti ta sí ọdún mẹ́rin tó lọ fẹnu bọ̀ kúnú o ọdún mẹ́rin á pé ẹja mọ̀ wo báwa náà la ní Yorùbá lọ́kàn Ahmed ọmọ Tinubu Ọlọ́run bá wa sí lọ sí ọ̀nà ìfọpo ẹ jẹ́ kí bí àwọn àgbẹ̀ wọ́n ń roko dá àwọn ọmọ aláìgbọrọ̀ tí wọ́n ra fóònù fún lẹ́kọ̀ọ́ ń jò ní fóònù kọ́ àwọn èèyàn mú gbó ọmọ amúgbó pọ̀ ọmọ olóògógóró pọ̀ ọmọ onígbáná wọn pọ̀ àwọn èyí ẹ wá bìkan ilé ìkọ́ṣẹ́ kẹ wá wòlíì kẹ wá àfáà kẹ wá àwọn babaláwo ní kó jẹ́mi nìkan gbogbo àwọn tí wọ́n lè ṣe ẹ kó àwọn ọmọ yìí jọ kẹ dábì kan tí wọ́n ti lè máa kọ́ṣẹ́ láyé ìgbà kan rí tí wèrè pọ̀ èmi Táyé ọba ìṣègùn nílọrin àwọn kan àwa gbogbo wèrè àwa sà wọ́n jọ àwa tọ́jú wọn nígbà tá a mẹ́ni jó fún wa lówó tàbá wọn á kó wọn máa lọ lè jó lọ́jà ọba wọn máa tọrọ owó wọn tọrọ owó àfi bọ́ wọn gbà náà lọ́hùn nígbà tí ṣé oògùn tí ta sì ráyè ṣe láyé òde òní lẹ́yìn òní kí wọ́n lọ sáwèrè kiri ọjà àìṣe pé kíni ráyè gbogbo olúyìn mọ́ Ọlọ́run ṣe níjà padà sẹ́yìn mọ́ láíláí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tíjọba bá ló yá bẹ́ẹ̀ náà là á sì ṣe irú àwọn ọmọ yẹn wọ́n sà wọ́n jọ ṣébi ń ta níjọ́ náà àwa ti ṣe orílẹ̀-èdè gbogbo ń ta ní lágbára láyé láti fi ṣe orílẹ̀-èdè gbogbo ń ta ní láyé láti ti ṣìróòlù tá a fi mọ̀ amọ̀ye àwọn wèrè tá a wò láyé lọ́fẹ̀ẹ́ amọ̀ye àwọn ẹni tí ò rọrùn sùn wèrè díẹ̀ náà ń ṣe ni ẹni tí ń mú ògógóró tí ń bú ìyá àti bàbá ẹ̀ wèrè tí ń ṣe ọmọ tí ò jẹ́ kí ìyá àti bàbá ó wọlé mọ́ tí ìyá àti bàbá ń lọ rẹ́ǹtì ilé síbòmí tó dálé gbà ó ti ya wèrè sádùúgbò ta ni ọ̀jẹ̀ kan pàǹtílé kálukú ní bẹ̀rù ọmọ bú ẹ bá kó gbogbo wọn jọ sójú kan tá a tọ́jú wọn tá a ṣe gbàtàwó kíjọba ó mójútó gbogbo bẹ̀ yẹn kókó pọ̀ oko ẹ̀fọ́ kó tìmọ́tì oko àgbàdo oko gbogbo ẹ̀ ẹ̀mí ò rí sówó tí wọ́n fi sówó òṣìṣẹ́ wọ́n ara wọn fowó sí wọ́n ti tún fẹ́ẹ́ fi nǹkan kó lékún ni kí gbogbo ìyàwó tó ṣe ni káwọn òṣìṣẹ́ ọmọ bàdá sẹ́lẹ̀ ni wọ́n fi yẹn tú wọn lójú ìṣe tó kan tí wọ́n ń pa yẹn aráàlú ẹja kún fọ́lọ́run ẹja kún fàdúrà Ọlọ́run rántí àwa náà
gbogbo tí kálukú bá ń gbé kalẹ̀ ọlọ́run jọ ta ọlọ́run ní fi ibi pa wá kú ìjọba ìbí wọn ò sì ṣe bí ó ṣe dá ọlọ́run á fún wọn ṣe ọlọ́run á fún wọn ṣe ọba èkó ọlọ́run fún wọn ṣe àwọn mínísítà ọlọ́run fún wọn ṣe àwọn gómìnà ọlọ́run fún wọn ṣe yá jálùjálù lóka haúnáka ìléka wá ìyáka nọ̀sítọ̀ èèmù ọlọ́run dákun wọn náà wà lọ́pàá àṣàlẹ̀ pé wọn náà wà lọ́pàá àbàlùjọ dákun fómi ìtùnú omi ìfàyàbalẹ̀ ọlọ́run dákun dá sí nàìjíríà àti gbogbo àgbáńlá yìí wàláhùlà wàláhùwátá ìlà àbíláyà àlèyà sí òdìmọ̀. òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá nìyẹn ọlọ́run ṣàánú àkó má rí i pé wọ́n fún wa níṣu ni wọ́n ní a máa wé pọ̀ àpòrò tá a máa fi jẹ́ elédùà kó ràn wá ní ọwọ́ ọlásàáyé pé ọdún ń lọ à ń súnmọ́ ọdún súnmọ́ wa 2023 àtọ́ṣẹ́jú pẹ́rẹ́ǹsì a máa rẹ dìyẹ a máa rẹran aláfẹ́ kí a pinnu yẹn ọlọ́run kó kà wá mọ́ ọlọ́run tí a ti fàyọ̀ bẹ̀rẹ̀ ayọ̀ náà là á fi làjà ṣùgbọ́n má tún wò ó ọdún yìí kó lọ bẹ́ẹ̀ ò torí òòrùn tó wà lókè ó sì tó aṣọ gbẹ ọ̀pọ̀ ènìyàn ló sì máa ṣe oríire ọ̀pọ̀lọpọ̀ oríire kọ́dún yìí tó parí má wàá wo rẹ pé kò sí nǹkan kan mọ́ má wo rẹ pé ò lè dà nǹkan kan mọ́ lọ́sẹ̀ ní kó wá sọ̀rọ̀ bàbá Alubarika Awẹ́bìdànù nílùú Ìgbódù wá síbẹ̀ kó wá wò ó wá síbẹ̀ kó wá tún orí ẹ̀ ṣe wá síbẹ̀ kó wá béèrè ọ̀nà ẹ wá síbẹ̀ kó wá ṣe ìmúra wá dira wá síbẹ̀ kó wá wẹ ibi dànù kó lè mú nǹkan míì wá síbẹ̀ kó wá gbọ́ṣẹ́ bìsàbìsà kọ́nà lè là fún ẹ lọ́dọ̀ bàbá Alubarika Awẹ́bìdànù nílùú Ìgbódù bíkíbi tó bá sí ń bọ̀ Bíṣọ̀pù dé Ìkòròdú garage mo lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction bèrè bàbá Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 Elédùwà ṣàánú fún wa o Nàìjíríà ò ní bàjẹ́ àmì àṣẹdù. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.